Hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga o, mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Ẹ ṣé ẹ kú wíkẹ́ǹdì, ẹ kú tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Wọ́n bá ní kò pẹ́ tí Naomi dé ààfin pẹ̀lú bí òun àwọn ọmọ wa ń ṣeré ń tà. Wọ́n lọ bá kábíyèsí ṣeré as usual. Ó dàbí pé every weekend gan ni Naomi máa ń lọ sí ló máa ń lọ sí tó máa ń lọ sí kí ló ń jẹ́ Ifẹ̀ lọ bá kábíyèsí ṣeré wọn àtọmọ ẹ̀. Wọ́n ní kábíyèsí gan ò tí ẹ̀ jẹ́ kí wọ́n gbádùn kán máa bọ̀ kán máa bọ̀. Wọ́n ní bó ṣe délé. Bọ́mọ ṣe lọ ń ṣeré nìyẹn o. Ó ń ṣeré pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀ ní níta. Wọ́n ní bí wọ́n dẹ̀ ní oúnjẹ jiná o. Bí Queen Naomi ṣe wá ní Tádé kó máa bọ̀ kó wá jẹun o. Ó wo ibi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù tí wọ́n ti ń ṣeré kò rí Tádé. Tádé ẹ bá mi pe Tádé kó wá jẹun. Wọ́n ní bó ṣe wá ọmọ yẹn tì nìyẹn. Wọ́n ló miss o. Wọ́n ní wọ́n ní Tádé ní ká wò miss lẹ́yìn inú ààfin o. Wọ́n ní àbí irọ́ ni àbí òótọ́. Wọ́n ní wọ́n wá gbogbo ààfin pátá. Wọ́n ní wọn ò rí ẹni tó jọ ọmọ yẹn. Wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ ẹ̀ tán jọ ṣe kìíní. Wọ́n ní báwọn ò mọ ibi tó gbà o, wọn ò mọ ibi tó wà o. Ọ̀rọ̀ ìyá àbí mi. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní wá ọmọ yẹn nìyẹn. Wọ́n wá wọn. Ó ní wọ́n tẹ̀ kọ́kọ́ ń wá. Kábíyèsí ti wà lókè tó rẹjú. Bí Queen Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní wá ọmọ ẹ̀ kò tí ẹ̀ kọ́kọ́ sọ fún kábíyèsí. Wọ́n ní everybody àtàwọn security àti gbogbo àwọn èèyàn tó ń wá Tádé pé wọ́n rí o. Wọ́n wá. Wọ́n ní tẹ bá dẹ̀ rí wọ́n náà ti wá ọmọ yẹn bí almost 1 hour. Nínú ààfin pé láì bó kàn ṣe lọ bùtò kó má ti sọ fún kábíyèsí pé bíi ti báwo. Ó kàn yìí máa ṣe àníyàn kan yìí máa wà. Nígbà tó wá sú wọn, wọ́n á pe kábíyèsí. Naomi ní eléyìí ti fẹ́ pè òun lẹ́rù. Wọ́n ní pẹ̀lú ẹ̀wọ̀n kan ní Queen Naomi ti ba ara jẹ́ o. Ó ti ké pé tóun ò bá rí ọmọ òun. Ìfídà kí ọ̀tá òun kúkú kú. Tádé. Wọ́n ní bí eré bí àwàdà wọn máa rọ́mọ yẹn. Wọ́n wá 1 hour tó wọ́n wá. Wọ́n wá almost 2 hours láti ìgbà tí wọ́n ti dé. Pé wọn ò tiẹ̀ tí ì jẹun àárọ̀ wọ́n ní káwọn wá síbẹ̀ kí wọ́n wá ṣe oúnjẹ o. Wọ́n ní Tádé ní ká wò. Wọ́n wá rí. Wọ́n ló bá miss bá ṣe ń sọ yìí. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní bóyá Naomi kan ṣe lógun tó kábíyèsí jáde o kábíyèsí. Tádé ní ká wò àwọn ò rí Tádé ní ká wò. Wọ́n ní gbogbo àwọn security. Wọ́n ní kò dẹ̀ sí nǹkan kan tó kọjá ní ẹnu ọ̀nà wọn ò rí. Kò sí anybody tó gba kíní kọjá o. Kò dẹ̀ sẹ́ni tó gbé mọ́tò kọjá o. Pé nǹkan kan bá bá ṣàsùn. Wọ́n ní bó ṣe pe kábíyèsí. Wọ́n ní ojú kábíyèsí ti pa kànnàkànnà pé kí ló ń jẹ bẹ́ẹ̀. Kàn wá kíní wọ́n ní kíní lẹ́nu ìgbà tẹ́ dé yìí. Naomi ní òun ṣe oúnjẹ tán. Pé even gan oúnjẹ tí kábíyèsí gan pàápàá kò tí ì dìde kó jẹ. Kó kàn pọ̀ wọn kó wọlé kó wá jẹun ní òun wọ́mọ tì. Pé ká má rí o. Wọ́n ní kábíyèsí ní òun lo ẹ̀rọ ń sọ díẹ̀díẹ̀ látẹ̀kan. Àwọn olórí ìdà gbogbo wọn ní olórí tó wà ń tà tó ń rí tó jáde. Olórí Tóbi. Olórí Tèmítọ́pẹ́ àti Tatu náà tún jáde. Wọ́n láwọn olórí tó jáde nìyẹn. Wọ́n ní olórí Ashley, olórí Mariam àti olórí Rónkẹ́. Wọ́n láwọn yẹn ò jáde o. Pé àwọn olórí Tọ́pẹ́ àti Tóbi àwọn nìkan náà ń bá wọn wá Tádé ní ká wò. Ló wá sọ pé àwọn tó kù dà ó ní wọn ò rí wọn lẹ̀kẹ̀ mọ́ ṣé ń bà wọn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly ni o. Wọ́n ní wọn ò jáde. Wọ́n ní gbà yẹn pé Queen Naomi ti ba ara jẹ́ gidi gan. Pé bí kábíyèsí ṣe wọ́nú chamber Mariam torí òun ni first suspect. Wọ́n ní bó ṣe wọnú chamber Mariam. Wọ́n rí tó ń gba phone call
tóun àti kọ́ọ̀lù ń sọ̀rọ̀. Wọ́n ní ó yá fún mi ní fóònù. Wọ́n là ń wọ́ ọmọ ìwọ́wọ́ wá wà nínú ilé olóhùn ṣe kọ́. Wọ́n ní bó ṣe ní ó yá kábíyèsí ní kó fóun ní kọ́ yẹn táni wà tí ẹjọ́ ń discuss. Wọ́n náà ń wọ́ ọmọ ń discuss pẹ̀lú ẹnìkan pé ta ni kó tiẹ̀ ti bàjẹ́. Wọ́n ní kò fún wọn ní fóònù yẹn. Wọ́n wá fẹ́ lọ lọ́wọ́ gbà bí kábíyèsí fẹ́ lọ lọ́wọ́ gbà ó kàn mú fóònù ó kàn fọ́ mọ́lẹ̀. Ó písìsì fóònù ẹ̀ tó fi ń kọ́ọ̀lù. Wọ́n ló písìsì ẹ̀ pé kí kábíyèsí má lọ rí ẹni tóun àti ẹjọ́ ń sọ̀rọ̀. Kábíyèsí bó ṣe wá ní ó yá everybody kọ́ wá bá wọn ta àwọn security àtàwọn guard. Ó ní ẹ wá bá wọn ó ní wọ́n kàn mú wọ́n ní kọ́ tà yẹn Queen Naomi ṣeré ni àbáwàdà. Wọ́n ní bó ṣe gidi Mariam nìyẹn. Wọ́n náà mú Mariam wọ́n so lọ́pá wọ́n so lẹ́sẹ̀ wọ́n jù sí ẹ̀gbẹ́ kan nínú kíni wọ́n ní kẹ́nìkan máa ṣe. Wọ́n ní bó ṣe ń pariwo bí ẹran nìyẹn. Kábíyèsí ní àwọn òun wọ́mọ òun ìwọ méèkì fóònù kọ́ọ̀lù. Wọ́n tún ní kó jẹ́ kí wọ́n rí ẹni tó ń bá sọ̀rọ̀. Ó fọ́ fóònù mọ́lẹ̀ pé tiẹ̀ ti ta lẹ́yìn tiẹ̀ ti tán. Wọ́n ní ìyẹn ò ní pé kán rí Tadé o. Wọ́n ní wọ́n wá Tadé wọ́n ti so tọ̀hún yẹn mọ́lẹ̀. Wọ́n ṣe wọ ọ̀dọ̀ Ashley bí Ashley ṣe bọ́ síta tó sá síta. Wọ́n ní kán gidi ẹ̀. Wọ́n wọ́ ọmọ ẹ̀yìn wà nílé. Ìtumọ̀ rádaràda. Níbo lọmọ òun wà? Kábíyèsí níbo lọmọ òun wà? Torí ẹ̀yin lòun fura sẹ́yìn ní bọ́ọ̀nù wàhálà. Inú ìyá rẹ̀ máa kú sí. Wọ́n ló yá ọkàn tún mú òun kan tó tà yà ó ní kán ṣe òun jẹ́jẹ́. Ó ní bó ṣe di Ashley wọ́n fẹ́ lọ tà yà ó ní kán má tà yà pé nígbà tí òun kọjá níbì kan kó òun rí ibi tí inú ilé kan tí Tadé ní káwò tí ń ṣeré tó ń ṣeré ńbẹ̀. Wọ́n ní ó ń ṣeré lápá abo. Wọ́n ní ilé yẹn pé níbi kí ló ń jẹ́? Wọ́n ní níbi palace mà ni. Wọ́n níbẹ̀ pé ibi tó máa ń dá nǹkan sí wọ́n máa ń dọ́ǹpù nǹkan síbẹ̀ àwọn nǹkan tó ti bàjẹ́. Ibẹ̀ ṣá ló ní ó lóun ti rí ọmọ yẹn wọ́n lọ wà sí ju bí 2-3 hours tó fi wọ́ ọmọ yẹn ní ìta à ń sọ yìí. Wọ́n ní òun rí ibẹ̀ tó lọ ṣeré ńbẹ̀ pé kán lọ wò bóyá ibẹ̀ ló pé ibi tóun ti rí gbẹ̀yìn nìyẹn. Wọ́n ló rí ńbẹ̀. Kí ló ń ṣe ńbẹ̀? Ó lóun ò mọ̀ ó níbẹ̀ lòun ti rí. Wọ́n débẹ̀ wọ́n ní ilẹ̀kùn yẹn wà títì. Báwo ló ṣe ta ló wá ṣe? Ó ní because ilẹ̀kùn yẹn máa ń jáàmù fún rẹ̀ pé bóyá bó ṣe wọ bẹ̀ ilẹ̀kùn á jáàmù fún rẹ̀. Bọ́n ṣe débẹ̀ báyìí wọ́n ní wọ́n sáré gidigidi àwọn security àti guard wọ́n kàn fẹsẹ̀ já fi wà wọ́n bí ilẹ̀kùn yẹn wó. Nígbà tí gbogbo wọn ti dààmú ló bá Tadé ní káwò tó dúró síbẹ̀. Wọ́n ló ti làágùn ó ti ṣe wàhálà ó ti wá bó ṣe fẹ́ ṣílẹ̀kùn tí ò rí. Wọ́n ní Ọlọ́run ló yọ wọ́n ṣe wá gbé wọn láriwo pagè. Wọ́n ṣe wá ní so Ashley so mọ ibi tọ́mọ yìí wà. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní na dẹ́ndẹ́ sáṣìrì lára. Wọ́n na ti hospital sí lára. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n lè ní ilé ìṣẹ̀lẹ̀ o. Wọ́n ní bó ṣe wá ní kó wọ́n ṣe òun jẹ́jẹ́ kó wọ́n àjẹ́ o pé òun àti àwọn tiẹ̀ àwọn wo wà ní tiẹ̀ àwọn Mariam. Wọ́n ní Mariam àti Ashley o àti Ronke wọ́n ní wọ́n mọ̀ ọ́n pa ẹ̀. Ó ní kán ṣe òun jẹ́jẹ́ pé wọ́n sọ pé wọ́n fẹ́ kidnap ẹ̀. Páwọn àwọn náà ju ọmọ yẹn síbẹ̀. Wọ́n dẹ̀ lọ́ọ̀kì ilẹ̀kùn yẹn. Wọ́n ní tí ó bá jẹ́ bí kábíyèsí ṣe ní kán bẹ̀rẹ̀ sí ní so wọ́n mọ́ ilẹ̀ pé ọmọ yẹn ìbá wà ńbẹ̀ títí. Pé kò sí ẹsẹ̀ tó tiẹ̀ máa ronú lọ síbẹ̀ pé bóyá èèyàn wà ńbẹ̀ níbi pé bẹ́ẹ̀ ni Tadé ní káwò. Pé àwọn sọ pé tó bá di alẹ́ wọ́n ti lọ pé àwọn tí Mariam bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn tó máa mú ọmọ yẹn lálẹ́. Pé wọ́n ti rí ọmọ yẹn ó ti wà nínú ilé o. Ó ti wà nínú ilé pé ṣùgbọ́n wọ́n ní tó bá dalẹ́ náà máa mú. Àṣà àwọn ni Mariam bá sọ̀rọ̀ tí ò fẹ́ kán rí nǹkan ẹni tó ń bá sọ̀rọ̀ ló ṣe fọ́ fóònù mọ́lẹ̀ pé kó písìsì. Tó bá písìsì kò sí anybody tó máa mọ̀ pé tó máa ti ẹ̀rọ ojútùú fóònù.
wọ́n ló tọ́ wọn. Wọ́n ní bọ́n ṣe rí Tadé ní ká wò nìyẹn. Wọ́n ní bí Queen Naomi tó sáré lé ọmọ tó gbé tó dì mọ́ ọmọ ẹ̀ tó ń ké gidi gan tó ké. Queen Naomi ní ó yá Àkúrẹ́ yá Àkúrẹ́ yá Àkúrẹ́ yá. Kábíyèsí ní kó fi gbogbo ara burúkú balẹ̀. Farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀. Pé idán oríta pé idán fẹ́ lọ. Ó ní bọ́n ṣe ní kó ó ṣe pé àwọn DSS tán bọ́ńdùlù wọ́n rántí bọ́ńdùlù àwọn mẹ́tẹ̀ẹ̀ta o. Tó bá ṣe nítorí ẹ̀ kù á dẹ̀ tún máa listen sí gbogbo èyí tó kù o. Wọ́n ní bó ṣe jẹ́ lọ́sàn-án yìí nìyẹn o ní ààfin o. Wọ́n láàfin o bí ó ṣe jẹ́. Báwo ni Naomi wá sọ pé ṣé àwọn ọmọ òun á tún wà nínú ilé òun kóun tún máa wọ́ ọmọ nínú ilé òun. Irú kí wá lélẹ̀ wọ́n ní ẹkún tí Naomi ń sùn lénìí nìyẹn. Ẹ̀yin èèyàn wa, ó mà ga o. Ṣé rójú ayé àbẹ́ẹ̀rí? Ó ga o. Ẹ bá mi share, kẹ́ bá mi like ẹ̀ jàre, kẹ́ bá mi subscribe. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi kẹ́ fi tó kù sí comment section. Ó ti lágbára jù, ó lágbára.